òkú gbẹ́rìmọ́ ló lè gbẹ́rìmọ́ àpè kẹwẹ́ wẹ̀yìn wo kó wa àwọn ọmọ yìí tẹ́yìn rẹ̀ ṣe àbíamọ tó ó tọ́ ikú pabiri abiri kú o ikú pabiri abiri rọrùn alákejì ẹ̀mọ́kú ojú ogun dí bí àfìrìmọ́jọ́ kú ẹnu sàmúsọ̀fọ̀ Grace Ọlájùmọ̀kẹ́ lọ láàrin àwàpọ̀ ayálé Joseph Ọládàpọ̀ lọ láàrin àwàkọ̀ ògbáyé mọ́ olọ́rẹ̀ bọ́kọ rẹ̀ lọ́rùn ni olọ́rẹ̀ èsìmí ni ìyá onínúure oníwàre ìyá Dr. Fọlárun Ṣọládàpọ̀ ìbáṣe pé olúgbò ọba kú láyé ń bí àpèkẹ́ ń bá mọ̀ pé ikú járe rẹ̀ ni ìyá olùrántí ọlárìnre ìbáṣe pé ààrẹ ṣàjèjì ojú tìlàlà ọba kúnjọ́ sí ń bá mọ̀ pé ikú járe rẹ̀ ni ṣùgbọ́n ìyá Dr. Mọ́pẹ́lọ́lá Adéọlá olùgbọ́n kú ààrẹ ìsárọ̀run kò sẹ́ni tí ò ní kú ìyá Bọ́lá ti tó Ayọ̀ọ́lá kò sẹ́ni tí ò ní rọ̀run ìyá Àmọ̀dúpẹ́ Ọlápàdé kò sẹ́ni oko bàbá rẹ̀ ò ní dìgbòrò ikán ni ó jẹ́ kínní ọ̀dọ́mọdé ìyá Olúbùkọ́lá Ládàpọ̀ ilẹ̀ ẹni ó jẹ́lẹ̀ ìsàrà ìdí tó wù ká sọ kó lẹ́kẹ̀sì ilẹ̀ ẹni ó sì fi jẹ gbogbo ẹbí Ọládàpọ̀ rẹ̀ mọ̀ rò ó torí bẹ́ẹ̀ bá ro dídùn fún ẹ̀ sì rọra dé egun òkú ìyá wa Grace Ọládàpọ̀ kì í sókú bànújẹ́ òkú ẹ̀bà ni tòró fọmọ sílẹ̀ sáyé lọ kò fọmọ sílẹ̀ nìkan ó tún fọmọ ọmọ sílẹ̀ àti iṣẹ́ ribiribi tó gbáyé ṣe ayé purọ́wọ́ pé ikú olóògùn ikú lóògùn ọmọ lóògùn kú kí ìyá kú kí bàbá kú kọ́mọ mọ́ ń bẹ láyé fi nù Ọlájùmọ̀kẹ́ mọ́ ń gbọ́rùn sọ̀run re bó o délé kó o kílé bó o dáná wo béèrè ọ̀nà àwọn ọmọ rẹ̀ ń ṣe lédè lẹ́yìn rẹ̀ mọ́ ń gbọ́rùn sọ̀run re àpèkẹ́ ńlẹ́ ọmọ Iree Alalubosa àpèkẹ́ òdìmọ̀dé ẹ̀rẹ́sà ọmọ bàrí ọlá káre ṣe bí wọ́n ní yín ké sí ọmọ elépo rẹ́gí ojú omi ọmọ ṣe ni wọn ò ṣe ni níbàrà rẹ̀ sá nínú wọlé òbí kwara yíyan ọmọdé lára ọmọ ara rẹ̀ sá dúdú lẹ́gbọ̀n pukwala àbúrò wọn finú wẹnu wọn fọmọ fúnra wọn Ọlájùmọ̀kẹ́ ńlẹ́ ọmọ wọn ní Iree Alalubosa ọmọ àrólú wọn kì í rìn eré ni wọ́n sáré àwọn bàbá tó bí ọlọ́mọ afẹ́lẹ́lẹ́ lomi ìpẹ̀kun onípẹ̀kun lomi ayaba àkéèpà lomi ìsù ṣọ̀kọ̀ lomi àmù bí mo bá délé yín máa bọ́ máa bomi mu nílé bàbá rẹ̀ máa sì mọ́mi òkè máa wẹsẹ̀ torí omi àgbàrá lélẹ́gbọ̀ òun wẹ̀ nílé yín bẹ́lógbò bá wọmi àṣà mọ́ ń sáré wọn lójúgun ni ńlẹ́ ọmọ onígbò ọmọdé ọmọ onígbò ọmọdé ọmọ onígbò ọmọ onígbò ọmọwọ́ ọmọ onígbò kan tájọ́ òjò ò gbọ́dọ̀ wò ìran bàbá rẹ̀ ló wẹ̀ lódò tí gbogbo ọmọge ń yọwọ́ ṣe wọ́n pé tèmi ni ó gbà tèmi ni ó ṣe wọ́n gbébélé yìí ò bá jọ́kọ̀ ẹni a sì ìjálé ẹni ọmọ ló sì ṣubú wọn àmì rírin bólówó ilé yín bá ṣubú ẹ káriwo ìgbébẹnu àpèkẹ́ ǹjẹ́ ọmọ ewé kan ni mo pè gbogbo ewé ní jẹ́ mi nílé bàbá tó bí ọlọ́mọ Grace Ọlájàpọ̀ mọ́ gbọ́rùn sọ̀run re gbogbo ẹbí ará ọ̀rẹ́ àtọ́júlùmọ̀ náà ṣe léde lẹ́yìn rẹ̀ ọ̀run dẹ̀dẹ̀dẹ̀ kélédùmarè dákun bá wà délẹ̀ fẹ́yàn rẹ̀ tó lọ ẹ̀yìn tó fi sílẹ̀ oníbàjẹ́ láṣẹ Elédùmarè ọba ìpàdé tún di lọ́rùn ọ̀run rẹ̀ mo ní ẹ mọ̀ pé ìyá wa lọ ó rọ̀rùn ìdẹ̀ra alápèkẹ́ lọ ó rọ̀rùn ìdẹ̀ra kò kúkú mọ́tò ọwọ́ ọmọ ló kú sí ìyá wa lọ ó rọ̀rùn ìdẹ̀ra ìyá wa lọ ó rọ̀rùn ìdẹ̀ra aya Ọládàpọ̀ lọ ó rọ̀rùn ìdẹ̀ra kò kúkú mọ́tò ọwọ́ ọmọ ló kú sí ìyá wa lọ ó rọ̀rùn ìdẹ̀ra alápèkẹ́ lọ ó rọ̀rùn ìdẹ̀ra aya Ọládàpọ̀ lọ ó lọ bọ́kọ rẹ̀ lọ́rùn kò kúkú mọ́tò ọwọ́ ọmọ ló kú sí ìyá wa lọ ó rọ̀rùn ìdẹ̀ra gbogbo ẹbí bàbá wa ń bẹ̀rẹ̀ pé ta ni pẹ́ sà látẹ̀kan mo pẹ́ bẹ́ẹ̀ mọ̀ mi sẹ́ gbowó ẹnu mi ni èmi la rí ike Chant ọmọ olówó odò rúmọ̀sùkú gbadé òwúlọ́kọ̀ gbadé ò bẹ́ẹ̀ ni fẹ́ẹ́ bèrè tán.